Koiki Media, bringing the world closer to your doorstep. Iléeṣẹ́ Koiki Media, gẹ́gẹ́ bí ó ti ń lọ nípa nǹkan ọ̀sìn wa. Òní rí àlọ́bá wọn gẹ́tì ẹ̀fọ́ ní ìrọ̀lẹ́ ní tí ń ṣe ìrọ̀lẹ́ on the 28th January year 2026. Ẹ̀fọ́ náà la bá wọn gẹ́tì àti kó sí wọn, wọ́n ti ń jẹ látẹ̀kan. Ó pọ̀ jù báyìí lọ. A ṣẹ̀ ní àǹfààní àti ṣe fídíò ẹ̀ ni. Ó pọ̀ jù báyìí but wọ́n ti jẹ lọlẹ̀. Torí ó kún nylon ńlá. Ìgbà tá a fi padà dé ibẹ̀ a rí pé wọ́n ti jẹ lọlẹ̀. Wọ́n like ẹ̀fọ́, wọ́n like ẹ̀ gan. Ẹ̀fọ́ normal ẹ̀fọ́ pẹ̀lú ẹ̀fọ́ úgú ló wà nísìn. Ìṣèrí bẹ́ẹ̀. Wọ́n like ẹ̀. Ètò á wo ká wá padà sórí watermelon. A bá wọn gẹ́tì watermelon. So lára the best food tí wọ́n like náà nìyẹn. A rí pé oúnjẹ yapa fún wọn lénìí. A dúpẹ́ lọ́wọ́ Elédùà. Iléeṣẹ́ Koiki Media, a máa fún yín ní many àwọn ìdánilẹ́kọ̀ọ́. Àwọn oúnjẹ wọn kan ṣì wà tí a ti ní àǹfààní láti rí ní àwọn àdúgbò wa. Ṣùgbọ́n tó bá tó àsìkò tí a bá ní oore ọ̀fẹ́ láti ríru àwọn oúnjẹ bẹ́ẹ̀ rà, tí a bá ti rí wọn rà, a máa fi tó yín létí tá dẹ́jọ máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀. Gẹ́gẹ́ bó ṣe ń lọ, ìwọ tó bá ní grass cutter lákòókò tá wá yìí, tó tútù tí mú dé area ẹ, try àti gẹ́tì multivitamin fún wọn. Kó máa fi sínú omi wọn, multivitamin. Kò sí kankan tó máa ṣe wọ́n tí ẹ bá ti gẹ́tì àwọn yẹn fún wọn. Lẹ́ẹ̀kan sí, iléeṣẹ́ Koiki ló mú ìdánilẹ́kọ̀ọ́ wá fún ẹ̀yin olólùfẹ́ wa, ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire. Koiki Media, bringing the world closer to your doorstep. Lẹ́ẹ̀kan sí, èní ní on the 28th of January year 2026. Ẹ ṣé o. Bá tún di lọ́la, àwọn oúnjẹ tí a bá tún bá wọn gẹ́tì, a tún máa mú wá sí ojú ìmọ̀hùnmáwòrán wa ní iléeṣẹ́ Koiki Media. Ẹ ṣé gan ni. Ire o, ó dàárọ̀.